ọdọọdún là ń rorogbo ọlọ́jọ́ ìbí ọdọọdún là ń rorogbo ọlọ́jọ́ ìbí ọdọọdún là ń rorogbo orí jẹ́ òpẹ́ láyé ó sì máa yàn kú kéyìí máa ṣàṣe mọ́. èyí máa ṣàṣe mọ́ èyí máa ṣàṣe mọ́ ọlọ́jọ́ ìbí kò máa yàn kú kéyìí máa ṣàṣe mọ́. ẹ bá mi pọmọ lọ́jọ́ bí èní o. dàbọ̀dà gbéra nílẹ̀ kò dìde o. onílò ní jẹ́ ni ẹni abẹ lọ́wọ́ ẹ̀. dàbọ̀dà ojúmọ́ re ló mú ẹ lónìí ọ̀pẹ́ ní lọ́wọ́ Elédùmarè ọba. ìwọ ti ṣọdún èyí wá tún ṣe tẹ̀mí sí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. ikú mọ́ èé jábọ́ nímú arúgbó bọ̀rọ̀. ikú ò ní pa ẹni rèwerèwe mọ́ wa lọ́wọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. wàá dàgbà wàá dògbò wàá fọwọ́ pawú wàá bá wọn fèrèkì jóbi. kò sí bó o ṣe lè pẹ́ láyé tó òní báwọn fojúmọ́ sàré ọmọ ewé ní sóbì ọmọ ni ó sì ẹ bó bá dọjú alẹ́. dábòdà Babátúndé mo fọlọ́run ṣọ́ Adébáyọ̀ Àyọ̀fẹ́ ọkọ̀ náà fi sẹ́tù Fọláṣadé o ọmọlára Àbákẹ́fín dábòdà lẹ́ni mo dé sí ẹ lọ́rùn ó wákàtí lọ èmi Àjẹ̀úndẹ̀kù akọ́yàwó lómi ọbẹ̀ ẹsẹ̀ mo tún dé lẹ́ni ní wọ́n Oriki bàbá títí ẹ ọmọ iramoja ìlọ́kọ́ ọmọ rélù ìlọ́kọ́ ní kó má rélù mímọ́ o orí olórí ní kó má ré kiri ẹrú mọ̀sá ilé ọmọ àjẹkùnrin ọmọ agbárí kan ìmọ̀gì ọ̀tún lọ́kọ́ tí ọ̀dà tiẹ̀ ó délé òsì lọ́kọ́ tí ọ̀dà tiẹ̀ ó dẹ̀rọ̀ àgbèdègbèdè lọ́kọ́ tí ọ̀dà tiẹ̀ ó di bẹ́ni lórí ẹ̀rí ìlọ́kọ́ ọmọ onídà àpòmọ́ná ìlọ́kọ́ ló yọ̀dà ló fi bánà lórí ó lẹ́ni bá fúnni lọ́mọ làálùpá tí bábó ní kálukú tán bá pọ̀ ebè kan ra gàjì wọ́n á gbin ẹ̀gẹ́ wọ́n á gbin iṣu sínú ẹ̀ ìlọ́kọ́ ló pa bẹ́ẹ̀tì ẹ̀ náà tán orí olórí ló mú gbìn títí ẹ̀ ìlọ́kọ́ ọmọ àrélù ọjọ́ tí ikú kan ìlọ́kọ́ bá ṣubú lulẹ̀ ọ̀ràn gandan oníṣòrílà àti kùnà àbẹ́sẹ̀ ní onílọ́kọ́ ọmọ àrélù. Àjẹ̀úndẹ̀kù àgbà tó lọ́mọ lẹ́yìn kí n pa àkọ́tọ́ orin ẹ ṣe bẹ́ẹ̀ ṣe bá mi kí dá bírọ́dà ọmọ wọn ní ìrámọ́já wọn kàn ń bọ́ yájà Ṣàngó lónìí ṣẹ́rẹ́ Ṣàngó lónìí ná aya rẹ̀ ló lo òkúta lọ́jọ́ òun lálẹ́ lájàṣẹ́ ilé jọ́sí ọlọ́yà ń kọya onípẹ̀lá pẹ̀pẹ̀lá lóde ọ̀yán agídí ti gbá gidi dànù ẹ̀wù ṣe wọ̀míwọ̀mí aṣọ ilé bàbá wọn ṣe sígbà oró mi ìdí pààlà bá ṣe bó lè wọ̀ mí ẹ mójú mi bàtà láṣọ yáde mi. ẹ ṣé mo dúpẹ́ o dábòdà ẹ̀rín ọ̀yá tìǹkẹ́ ọ̀yà mo ṣeré pèké lórí ẹ̀sìn ọ̀kàrà ní ìlọ̀jẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́yà lọ́gùn délé rà ràkúnmí lọ́yà lọ́gùn tó kí òyìn ẹ̀ṣọ́ lọ́yà lọ́gùn délé èkó láfíìkì olúkòkòkò bí ẹni kọ̀yà èmi ò rè èèyàn tó lówó tọ̀yà lóde èkó èmi ò rè èèyàn tó yàgàn tọ̀yà lálà ọ̀yà ló yàgàn bó di di ọdún mẹ́rìndínlógún ọ̀yà ò rọ́mọ bí ìgbà tọ́yà ṣe tán tó fẹ́ bímọ ọ̀yà rè dí ọ̀gàn ó lọ rè é bímọ sí àlàmú ọ̀gàn àjàní ọ̀gàn àdìsá ọ̀gàn àkànní ọ̀gàn àkànmú ọ̀gàn àlàwó ọ̀gàn àríkẹ́ ọ̀gàn àbíkẹ́ ọ̀gàn àjàdí ọ̀gàn àdùnní ọ̀gàn àbẹ̀ní ọ̀gàn àbẹ̀bí ọ̀gàn àyọ̀ká ọ̀gàn gbogbo wọn náà ń bẹ lóde èpo náà bí kolúkòkòkò bí ẹni kọ̀yà wọn kàn ń bọ́yá jà Ṣàngó lónìí ṣẹ́rẹ́ Ṣàngó lónìí náà ya rẹ̀ lólò òkúta
Babátúndé mo fọlọ́hún ṣọ́ Adébáyọ̀ ó ti ṣọdún èyí wàá tún ṣe tẹ̀mí sí lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó bá ń gbọ́ kíkí ẹ̀rí ìyàwó rẹ̀ ó ní kí n máa kẹ́ fún ọjọ́ òbí rẹ̀ Nọ̀físàtù Fọláṣadé Ọmọlára Àbàkẹ́ Ọ̀kín àwọn ọmọ ẹni kí n máa kẹ́ fún ọjọ́ òbí rẹ̀ o látòrí Abdulbasit Abdulbahari Abdulsamad Táyé àti Kẹ́hìndé Afusa àti Anani gbogbo wọn wọ́n ní kí n máa kẹ́ fún ọjọ́ òbí rẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ wọ́n ní kí n máa kẹ́ fún ọjọ́ òbí rẹ̀ látòrí èèyàn ọmọ Mùbá àti ìró ìdùnnú tó fi dórí Júmì Ìwàlẹ́wà wọ́n ní kí n máa kẹ́ fún ọjọ́ òbí rẹ̀ ó ti ṣọdún èyí wá tún ṣe tẹ̀mí sí lágbára lọ́wọ́ Elédùmarè ọba ọlọ́jọ́ ìbí ọdọọdún là ń rorogbo 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 orí jẹ́ òpẹ́ láyé ó sì máa yàn kú kéyìí máa ṣàṣe mọ́. èyí máa ṣàṣe mọ́ èyí máa ṣàṣe mọ́ ọlọ́jọ́ ìbí kò máa yàn kú kéyìí máa ṣàṣe mọ́ èyí máa ṣàṣe mọ́ èyí máa ṣàṣe mọ́ ọlọ́jọ́ ìbí kò máa yàn kú kéyìí máa ṣàṣe mọ́.